يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, atọrọkẹ́ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọlọ́ Ọlọ́run kọ́lọ́n kó bá mú bá Ànábì àti gbogbo ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde alkiyama. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé lónìí lórí ètò wa ibi tí a ti máa dára wa lẹ́kọ̀ọ́ nípa kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó. A bẹ̀ Ọlọ́run ọba àwọn tá à ń wí àtẹ̀ntẹ̀ ń gbọ́ kọ́lọ́n jẹ́ ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbéǹde alkiyama. Àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò wa tó ní kí ládàá rẹ̀ kó mọ lọ bá àwọn òbí àwọn méjèèjì. A bẹ̀ Ọlọ́run ọba àwọn òbí wọn méjèèjì náà kọ́lọ́n kó sábà kẹ́ wọn kó mọ́ sábà wa fi wọ́n sínú aljanna. Àwọn náà táwọn náà wá náwó sí tọ́lọ́run ọba báyìí, oore tọ́lọ̀ máa ń ṣe fún gbogbo ẹni tí bá ń náwó sí ojú ọ̀nà Ọlọ́run ọba kọ́lọ́n kó sábà ṣe fún wọn láyé àti níjọ́ ìgbéǹde alkiyama. Ní ìtẹ̀síwájú pẹ̀lú hadisi tí a ń bá lọ lọ́sẹ̀ tó kọjá nínú àwọn hadisi àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi dá àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwa tá a jẹ́ ọkùnrin nípa bá ṣe máa bá àwọn ìyàwó wa bá ṣe máa bá wọn lò, bá ṣe máa ṣe pẹ̀lú wọn tí a fi rí àlìjẹ́nnà látara wọn. Gbogbo náà láti máa sọ pé bí obìnrin bó ṣe gbọ́dọ̀ máa hùwà, bó ṣe gbọ́dọ̀ máa ṣe láti lè rí àlìjẹ́nnà wọ̀ látara ọkọ rẹ̀, bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin náà Ọlọ́run gbé àwọn ìyàwó wa kalẹ̀ fún wa ní ẹni tí wọ́n lè ṣe okùnfà àlìjẹ́nnà fún wa. Tó bá ti wá rí bẹ́ẹ̀, nígbà téèyàn bá lè ṣokùnfà àlìjẹ́nnà fún yàn, ó mì pé nídàkejì téèyàn bá ṣọ́ra wọ́n lè ṣokùnfà iná fún yàn. Òun la fi gbọ́dọ̀ ṣọ́ra kí a mójútó àwọn àṣẹ àwọn ìmọ̀ràn t'Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbà wá nípa àwọn obìnrin. So a ti bẹ̀rẹ̀ hadisi ẹlẹ́kẹta nínú chapter ibi tí Ànábì sallallahu alaihi wasallam ti ń gbà wá níyànjú nípa ìṣesí wa pẹ̀lú àwọn obìnrin nínú tírà tí àfáwà Ibn Hajar al-Asqalani rahimahullah tí wọ́n kó jọ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Bulughul Maram min Adillatil Ahkam. Àbí Ọlọ́run ọba àfáà náà Ọlọ́run sábà wá kẹ́ wọn. So lónìí àwọn àfáà wa ti wà ní studio pẹ̀lú wa láti máa ṣe àlàyé nípa hadisi náà lọ. Àwọn sheikh wa al-Imam Nasiruddin Ibrahim Ọlánrewájú Akalambi wọ́n wà ní studio pẹ̀lú wa báyìí. Àwọn ni imam fún mọ́sálásí Kashfu Shat
ní Àpálára Adéwọlé Ìlọrin, kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa fún wọn. Àmọ́ kó tó di pé wọ́n bọ̀ sínú hadith yẹn tí wọ́n mọ̀ ṣàlàyé rẹ̀ fún wa lọ. Question kan wà tẹ́nìkan béèrè ní ọ̀sẹ̀ tó kọjá lọ kó tó di pa parí program. Question yẹn ó jáde látara ìwé tá ń kà lọ, ìwé Garment of Compassion. Wọ́n béèrè nípa pé question náà nǹkan tó bá yẹn nú jẹ́ púpọ̀ ni. Wàláhì kìí ṣe nǹkan tí ó wúyàn láti máa sọ. Àmọ́ wàláhì láwùjọ wa lónìí nǹkan ti bàjẹ́ gan. Débi pé àwọn tí wọ́n ka ẹ̀kọ́ ẹ̀sìn kún, ẹ̀kọ́ Islam, ẹ̀kọ́ Sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wọ́n ti fira wọn sínú danger tó yẹ pé ẹlòmíì ò ríra ìyọkù ń bẹ̀. Wọ́n ń pè kíní kan ní incest. So nínú àwọn kan tí a condemn nínú ìwé religion, Allah, sex and intimacy àti Garment of Compassion yìí ni. Sexual behaviour kan ni tó jẹ́ pé láàrin family. Kódà àwọn kan tó wà nísìn wọ́n promote ẹ̀, wọ́n tún wá promote ẹ̀ láti wọ́n tún wá act ẹ̀, wọ́n tún fi ń ṣe blue film. Ọlọ́run kó mọ́sà sọ wá ń bẹ̀. So gbogbo nǹkan tí wọ́n sì ń ṣe náà á fi ń sọ fúnra kó gbogbo wa ẹja sọ́ra wa kúrò níbi àwọn aburú ńláńlá tí ń bẹ láwùjọ wa lónìí. Ẹni tó bá jẹ́ pé ó kúndùn ká máa wo òkú púpọ̀, kò sígbà tí ò ní padà máa wo àwọn nǹkan tó jọmọ́ kínní. Tẹ́ ẹ bá sì ń wò ó, yóò àwọn di normal thing lójú yẹn téèyàn ò bá ṣọ́ra. So àwọn gbé wá pé nínú family, kódà ẹlòmíì tó ní as one of his or her fantasies. Wallahi. Pé fantasy tóun fẹ́ fulfill nísìn ni pé kí bàbá kó wá lọ bọ́mọ rẹ̀ sùn. Àbí kọ́mọ ọkùnrin kọ́mọ báyà rẹ̀ sùn. Àbí kí nínú family sa àwọn ọmọ ìyá kọ́mọ bára wọn sùn. Ẹ̀gbọ́n àwọn ọ̀nà ilé kan wà tó yẹ pé wọ́n ka òhò èèyàn kún. Ẹni tó jẹ́ ọmọ ọkùnrin bọ́ksà rẹ̀ tó gbé gbogbo kinní jáde náà ni ó máa wò káàkiri nínú ilé ní sojú àwọn ọmọ obìnrin tó pé àwọn náà wọ̀ ju miniskirt lọ tí wọ́n ní wọ̀n kankan sísàlẹ̀. Nílé mùsùlùmí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé mùsùlùmí náà tó yẹ pé ọmọ obìnrin yóò jókòó kalẹ̀ kò ní mọ bí ó ti jókòó. Ẹni tó jẹ́gbọ́n rẹ̀ lọ́kùnrin àbí ẹni tó jábúrò rẹ̀ lọ́kùnrin yóò máa wo ohun tí ó yẹ kó máa wò látara ibi táwọn wàhálà yìí ti máa ń ṣẹlẹ̀ ní. So wọ́n ṣàbẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ ṣẹ̀ríà nípa bàbá tí wọ́n ká mọ́ tí ń bọ́mọ rẹ̀ ní tí ń bọ́mọ rẹ̀ lò pọ̀ àti pé tí ń súnmọ́ ọmọ rẹ̀ ó ti yé gbogbo wa báwọn. So kí ni ìdájọ́ rẹ̀? Èyí ni àwọn àfáà wọn ọkọ ṣàlàyé náà kó tó di pé wọ́n bọ̀ sínú hadisi tí à ń kà lọ. Kọ́lọ́n kó mọ́sà ṣe ní ọ̀run fún wọn. Bismillah. Alhamdulillahi wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallama tasliman kathira. Adúpẹ́ fọ́lọ́run ọba àlékiọlá, ọba tó ṣe wá ní mùsùlùmí. Ìjẹ́ mùsùlùmí oore tá lè dúpẹ́ rẹ̀ tán fọ́lọ́run ọba ni. Atọrọ ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run ọba àlékún rẹ̀ kọ́lọ́run máa ṣe fọ́gà wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú dáadáa tí ó fi dìjọ́ kẹ́yìn. Ọlọ́run mọ́sá ká wa, àwọn òbí wa, àwọn àfáà wa, gbogbo àwọn olórí wa, gbogbo mùsùlùmí ayé lápapọ̀. Ọlọ́run dákun mọ́sá fi wọ́n sínú àwọn tá a tọrọ fún báyìí. Allahumma amin. Ìbéèrè tí ń ba nínú jẹ́ ni ìbéèrè yìí, àmọ́ kò sí bí a ti fẹ́ ṣe. Ìtọ́lọ́run bá sọ ń parẹ̀, ìtànàbí bá sọ ń parẹ̀, a gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ sallallahu alaihi wasallam. Ẹ rí ìdájọ́ zina ṣíṣe, ìdájọ́ kan tó ṣe pé ní kò yọ ẹnìkankan kalẹ̀ ni, ó kàn lè jura wọn lọ ni. Zina téèyàn ṣe pẹ̀lú ará àta lọ́dọ̀ Ọlọ́run kò dáa, ó tún wá àìdá rẹ̀ ó tún fẹ́ tá bá compare rẹ̀ sí zina, ó fúyẹ́ sí zina téèyàn bá neighbor yẹn ṣe. Pé alájọgbé halilati dárìkà kéèyàn ṣe zina pẹ̀lú ará ilé yẹn, ó le gan.
akbahu shay'in nínú àwọn kan tó burú púpọ̀ ni ká tó wá sọ pé ní ọmọ bíbí inú yàn aburú tó tóbi ni ọlọ́run dákun àfàánù rẹ̀ àfi bẹ̀ ọ́ gbogbo àwọn tó ti fi ṣàdánwò fún ọlọ́run mọ́sá làwọn ń bẹ̀ àwa náà ọlọ́run dákun wọn fi ṣàdánwò fún wa irú bàbá tó ṣe bẹ́ẹ̀ níbi tí wọ́n bá ti ń lo ṣẹ̀ríà ní tí wọ́n ṣe fún bàbá wọn títí ẹ kọ́kọ́ clear náà pé lọ́jímù ni wọ́n ṣe fún bàbá wọn ní tá à ń pè lọ́jímù náà ni kí á juni lókùúta fa títí tẹ́ni wọ́n fi dákẹ́ ní tó wà nínú ẹ̀sìn wa ní tó sì wà nínú àwọn tí wọ́n ṣáájú nínú ìwé àwọn tán ṣáájú wa ní ó jẹ́jẹ́ kí wọ́n dọwọ́ bọ̀ yukhfuna kathiran mimma unzila ilayhim yukhfuna kathiran minal kitab wọ́n máa dáwọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ Ibn Abbas ni àbí wọ́n ha kú wọ́n dáwọ́ bò ní Ibn Abbas ni yukhfuna tọ́lọ́wọ́ bá sọ pé wọ́n máa ń dáwọ́ bò ní tí wọ́n ń dáwọ́ bò gẹ́gẹ́ ń bẹ̀ náà ní ar-rajmu àfáà Ibn Kathir sọ̀rọ̀ yìí nínú tafsiri wọn nígbà tó ń ṣe tafsir Suratul Maida so ar-rajmu nínú nǹkan tó wà nẹ́sìn tọ́lọ́wọ́ ò sì hákò ń bẹ̀ nínú àwọn àyà tó wà ní Al-Qur'an tó yẹ pé ní kíkà àwọn là máa rí ń bẹ̀ mọ́ ìdájọ́ wọn ṣẹ́kù gẹ́gẹ́ bí Umar ibn Khattab radiyallahu anhu ó yẹ sọ nínú hadith tí Imam Bukhari gbé jáde Umar ní ẹ̀rù ń bà àwọn kó má jẹ́ pé ní yóò padà wá dìgbà kan ẹnìkan yóò kàn wá jẹun yóò kàn wá sọ pé ní kò sí rọ́jímù kankan nínú ẹ̀sìn o gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ lónìí Umar ní rọ́jímù ń bẹ àwọn ṣe rọ́jímù láyé Ànábì sallallahu alaihi wasallam rajama an-nabi sallallahu alaihi wasallam wa rajamna ba'da Ànábì ṣe rọ́jímù fáwọn èèyàn fẹ́ni tó tọ́ sí abilékọ tó bá ṣe zina àwọn sì ṣe lẹ́yìn rẹ̀ nínú àwọn àyà tó máa ń jẹ́rìí fún ni wash-shaykhu wash-shaykhatu idha zanaya farjumuhuma al-battata nakala min Allah wallahu azizun hakim tí àwọn àfáà ní ash-shaykhu ti ń bẹ́ bíbí kò túmọ̀ sí pé ẹni tó bá ti dé ọmọ ọdún tó ti pọ́ ọmọ ọdún 70 ó ti darúgbó rárá ò tí wọ́n sọ kọ́ òun tí wọ́n sọ bí ní gbogbo ẹni tó bá ti jábílé kọ ẹni tó bá ti ní igi aláàlí tó ṣe igi èèwò irú ẹni bẹ́ẹ̀ ti jábílé kọ tẹ́ni ẹ bá ṣe zina wọ́n lẹ̀ lókùúta títí tí ó fi kulẹ̀ àwọn àǹfààní tó bá ṣe pé ní ọmọ náà abilékọ náà lòun náà tó ti yé tóun àti bàbá rẹ̀ jọ wọ́n ń ṣe báyìí yàmà kó ti kúrò ní pé bàbá rẹ̀ mú tipátipá báyìí torí ń ti ilé ọkọ rẹ̀ wá bàbá rẹ̀ ni àfi ká máa pàdé nìkan tí wọ́n ṣe fún bàbá rẹ̀ náà bá a sọ òun náà wá gbọ́ ó sì gbà tó ti yé báyìí nísìn irú atọ́mọ àti bàbá tí wọ́n ṣe fún wọn ní nínú ẹ̀sìn Ọlọ́run bàbá kì í ṣe pé mo ń tipa ọ̀rẹ́pọ̀ ẹ̀ rárá tó bá yẹ pọ́mọ yìí ò báyìí tí ìwà lọlé ọkọ tó sì gbàrú eléyìí ó gbàrú ọfà báyìí fún bàbá rẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ òun ó jẹ bílálà tọ́lọ́run bá lékè ọlá sọ́nà Al-Qur'ani pé ní kí wọ́n nà wọ́n fún 100 bílálà ajlidu kulla wahidin minhuma mi'ata jalda Ọlọ́run bá dẹ́dà ní àdájọ́ èmi Ọlọ́run bá ní pé ní ẹ má fi wọ́n lẹ̀ o ẹ bá sì nà wọ́n mi táyọ̀ tì mọ̀ pé nà wọ́n. wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah. ẹ mọ̀ sọ pé ní ẹ fẹ́ ṣàánú kó wá sí pé ní àánú lórí ẹ́xpẹ́ǹsì títí Islam ni lórí dáadáa títí ẹ̀sìn ni tí ó bẹ̀sìn jẹ́. in kuntum tu'minuna billahi wal yawmil akhir. ẹ ní rẹ́ nìkan tí ó wà lóhun ṣàánú tẹ́sí òfin bá máa bàjẹ́ àfẹni tí ò bá gba ọjọ́ àlìkìyámọ̀ gbọ́ tí ò sì gbọ́ lọ́hùn gbọ́. وليشهد عذابهما طائفة من المؤمنين. bẹ́ẹ̀ bá wá ṣe ọba adẹ́dà ni ó kọ́ wa mánà tá a fi ṣe tẹ́ fi ọ̀rẹ́ tá a fi nẹni tó bá ṣerú rẹ̀ Ọlọ́run bá ní ẹ̀nà ń gbangba ni deterrence ó máa wà ń bẹ̀ báwọn ẹni tó náà fẹ́ ṣe ẹni mọ́ láàánú wọn ẹni tó náà fẹ́ ṣe irú rẹ̀ jọ bí kéèsì náà máa bàyàn lẹ́rù tá bá ń nà síyàn kéèyàn sádànù gidi gan kéèyàn náà sì máa ń nà sẹ́lòmí. Ọlọ́run mọ́nà wala taqrabu zina kana fahishatan. Ọlọ́run dákun máa ṣe àyàwó ayé dákun máa fi ṣàdánwò fún wa so eléyìí ni bí ìdájọ́ ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ mo ṣe rí kọ́lọ́run bá kó ṣọ́ wa kúrò níbi bẹ́ẹ̀. ká padà sínú hadithi wa bí tàbí ìbẹ̀rẹ̀ dáhùn tó bá jẹ́ pé obìnrin yẹn ó ti wá lọ òun náà ti lọ kọ́ńkọ́ torí pé
aburú tí ń bẹ láwùjọ wa lónìí ó pọ̀ gàfà àfi kọ́lọ́n kó ṣàánú wa torí ẹlòmíì kì í tún wá ṣe pé ó kàn fẹ́ ṣe kíní ẹ̀ lásán láti yọ tójú rẹ̀ kó ń bẹ̀ ó tún lè jẹ́ pé ó tún fẹ́ fi ṣe sẹ́hìrù Inna lillahi wa inna ilayhi raji'un. sọ pé àgbákò kàn fún àgbákò ó lè jẹ́ wọ́n gbé ntọ́ ń wá yìí òṣèlú ló dé yìí ntọ́ ń wá yìí ntọ́ fi rí ntọ́ ń wá àfi kò ṣe báyìí ṣètò ọ̀nà ó sì gbé wa bẹ́ẹ̀ inú àwọn ọgbà kí láwa ṣe kò sáàṣì àti wọnú kíní tán ìwòye tí mo gba fọ́ọ̀mù ni ìgbọ́dọ̀ padà sẹ́yìn náà mo lọ yáwó ni gbogbo tí ó bá múyàn wọná èèyàn máa ń padà sẹ́yìn ni o kí ni ìdájọ́ ilé àṣírí kúfúrò ni tó bá yẹ pé àkọ́kọ́ náà tó bá yẹ pé ní idán ló bá múyàn gbé tó bá gbéyàn débi eléyìí ìdájọ́ ọdán kọ́kọ́ ó ti kó gbogbo ẹ̀ tẹ́yẹ́yẹ́ pé ní kúfúrò gẹ́gẹ́ kọ́ lòun ná èèyàn ṣà ìgbàgbọ́ sọ́lọ́run bá nu èèyàn ti di kèfèrí ká tó á rí àwọn àfáàkánì ká tó máa polówó pé èèyàn lè ṣògùn àbí ẹ ṣe nǹkan tó dáa o jàmá ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ taná fún wa o kẹ máa sọ pé irọ́ làwọn yẹn ń pa kìyàmọ̀ dáadáa gbogbo ẹni bá fẹ́ lálẹ́ kìyàmọ̀ dáadáa gbogbo ohun tó bá ti ń pè lóògùn dákun jìnnà sí o. mi ò ṣògùn káńtì mi èyàn ò ní bọ́ lọ́wọ́n bá dáadáa o. mo fi ń dìfẹ́ǹdì ara mi ni àtẹ̀ntì fi ń dìfẹ́ǹdì ara rẹ̀ àti. kódà tí oníbàndìtì kò túmọ̀ sí pé ká lọ wá máa ṣògùn ká máa ṣògígbẹ́ ká máa ṣe gbogbo eléyìí kò justify rẹ̀ nù ṣẹ̀ríà o. a sì gbọ́dọ̀ promote ẹ̀ àwọn kan tó ń sọ pé àwọn fẹ́ sígun lọ àwọn fún àwọn bandit ní ultimatum báyìí àìyẹn ṣe máa fún bandit ultimatum. kò nídìí ultimatum tí máa tó bá dá yín lójú kò nídìí ultimatum. àmọ́ àtà jẹ́ mùsùlùmí àgbọ́dọ̀ sọpọ́ọ̀tì wọn pé ẹja lo eléyìí náà wo tó bá ti ṣe bẹ́ẹ̀. ká kó nínú minal huda ila dalal ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ fún wa láti nú ìmọ́lẹ̀ kí ẹ wá padà sínú òkùnkùn ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀ fún wa ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀ fún wa ọmọ tó bá yẹ pé òun náà ti jábílé kan tí bá ń bá bàbá rẹ̀ ṣe irú rẹ̀ òun náà wọ́n jù lókùúta pa ni o. ọlọ́run kò sọ ọlọ́run kó má sọ àṣọ wa kó ń bíbẹ̀ ọlọ́run kó yà wá yà wọn láti tóbi ọlọ́run bá. náà pẹ̀lú tẹ̀síwájú níbi hadithi tá a dé aládìsí yìí níjẹ̀ ẹ̀jọ́. khuliqna min dila'in ibi tá Ànábì sallallahu alaihi wasallam ìgà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó kó bá a ṣàlékún kí Ànábì sallallahu alaihi wasallam ìgà àti parí ìgà tọ̀dọ̀ àwọn tán jẹ́ neighbor ìgà títí obìnrin wa àwọn tán jẹ́ obìnrin wa ìyàwó wa Ànábì ní istawsu bin nisa'i khayra Ànábì ní ìtumọ̀ méjì làwọn àfáà tún bíbí wọ́n ní àkọ́kọ́ túmọ̀ tẹ́lẹ̀ tí ó sì wọlé tí ò sẹ́ni tó ní ẹ ṣe tú bẹ́ẹ̀ pé ìsáwùsù yìí a máa túmọ̀ pé ní yóò sì ba'dukum ba'da gbogbo yín ẹ máa bára yín sọ bí mi bá yín sọ fún Sheikh Abdulsalam káwọn náà máa náà mí náà létí. ọ̀rọ̀ tó yẹ kó máa káàkiri ni. ó yẹ kó máa káàkiri kì í sọ̀rọ̀ tó yẹ kó máa wọ́n ká tó máa gbọ́ ká máa náà ra létí pé ní ẹni tó ń wà ìyàwó tọ́nà wọn bá fi jí nkì yín lé àmọ́ náà ni o ẹ dákẹ́ má gbàgbé ẹni tọ́lọ̀ ní ká sọ lé rẹ o. èèyàn mọ ọmọ o bó bá pàdé ọ̀rẹ́ rẹ pé dákun sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìyàwó rẹ o. àdìsí yìí nítumọ̀ bẹ́ẹ̀ assalamu alaikum ṣé dáadáa lẹ́wà ẹ dákẹ́ ṣe dáadáa sí ìyàwó yín dáadáa lé o kò túmọ̀ sí pé wọ́n rí iná sí ọ rárá wọ́n rí iná sí ọ wọ́n yín sunna nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ni sunna ni ká pàdé ara wa ká wá ní ẹ ṣe dáadáa sáwọn àwọn àlù yín lé o ṣe dáadáa sí. ọ̀rọ̀ ń gan lásán bó ti mọ ohun tí gbogbo wa tá a bá ń lò wàláì kò sílé tí yóò máa ná wa ẹ máa pé ní àwọn mìíràn yóò dínkù yányán. abùkátà sí ìrántí tí ó mọ̀ wá gbogbo gbà. ẹlẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àfáàní ìtumọ̀ tá a tún lè tún fún istawsu bin nisa'i khayran ni pé ní iqbalul wasiyyati fi nisa'ikum. tán bá ti ń sọ fún yín pé ní báyìí ni kí ẹ ṣe pẹ̀lú àwọn ìyàwó yín la tarfudu ẹ má sọ pé ẹ ní gbọ́ ẹ juwọ́ lẹ̀. ẹlòmíràn sọ pé pé àwọn obìnrin wọn gbà bẹ́ẹ̀ wọ́n ṣẹ́ni tẹ́ mọ jura lẹ̀ fún. tó bá ti wá ṣe báwo ó kọ̀rọ̀ sànàbì lẹ́nu bí ẹ bá ti kọ̀rọ̀ sànàbì lẹ́nu yóò kọ̀rọ̀ sọ́nà náà ó ṣe rí nù. so Ànábì sallallahu alaihi wasallam ló ní ẹ ṣe dáadáa sí wọn. ọ̀kan náà wà fáwà Honorable Justice Abdulrahim
Ahmed Sayi kọ́lọ́nkọ́ àṣàlùkù dáadáa fún àmín. àwọn náà sọ̀rọ̀ yìí ní ọ̀kan náà àwọn lectures tá a tẹ̀lé wọn lọ. Wọ́n ní pé ẹnìkan wà ó wá pe ẹnìkejì rẹ̀ tó náà jọkùnrin so àwọn obìnrin so bí ti ń lọ bí ti bá ti dùn wọn náà nù pé wọ́n káàkà gbádùn wọn nìkan ni wọ́n wà fún kì í ṣe pé káàkà bí wọn fún wa nìkan ni wọ́n wà fún. Wọ́n zẹ́rù kò sí nǹkan kan ní tó tún dá lára dídá bọ́lọ̀ ń ṣe dá obìnrin pé káwọn kan máa ṣe nǹkan tó wù wọn fún wọn. kì í ṣe bẹ́ẹ̀ o. Dákun ṣé irú orientation báwọn sọ dáa. orientation tó rọ́ǹgì gidi gan ni o kò dáa ó ti tako sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ṣé wàá rí ìtumọ̀ khairata Ànábì sọ bíbí ẹ rí i pé ní gbogbo orú àwọn nǹkan báyìí nu ṣẹ̀ríà kọ́ ni máa ń fún wa ní òǹdè rẹ̀ wa'ashiruhunna bil ma'ruf gbogbo àwọn tíra tá a bá ń kà wọ́n dá a padà sínú àádà ni in tó bá ti ń danú àṣà yín tí ò bá ti tako òfin Ọlọ́run ọba téèyàn fi ṣe dáadáa sí yàn ó ní kẹ́ ẹ máa ṣe kò sí pé òdiwọ̀n pé ni mo ti kọ́lé fún tó bá yẹ kí kò kọ́lé mẹ́wàá fún ní pẹ́ńpẹ́ dáadáa kábàá rẹ̀ wá ti ká máa kọ́ fún mo ló fi jẹ́ pé ní àwọn nǹkan márùn kan bẹ̀ tó yẹ pé ní ó de dáadáa gbogbo dáadáa tá a máa ń ṣe fóbìnrin nǹkan márùn ni ká fi dé mọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ nínú tí èèyàn bá fẹ́ ṣe dáadáa sóbìnrin níyàwó rẹ̀ àkọ́kọ́ al-qiyamu bi huquqiha ó gbọ́dọ̀ mójútó gbogbo tí ò ní jó ráàlì jẹ́ náà lára rẹ̀ gbogbo ẹ̀tọ́ tó ní lọ́wọ́ rẹ̀ tó ní lọ́rùn rẹ̀ ó gbọ́dọ̀ mójútó nínú ẹ̀tọ́ tó lágbára jù ó ní kó náwó léyàwó rẹ̀ lérí an-nafaqatu alayha ó gbọ́dọ̀ náwó lérí lágbára rẹ̀ bá ti mọ má jẹ́ kí ìyàwó rẹ̀ di ìyàwó níyàwó látàrí pé ní ò mójútó ẹ̀tọ́ rẹ̀ ìwọ wàá jókòó sílé ìyàwó rẹ̀ wà lọ́jà ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá gbé wá látara bẹ́ẹ̀ kọ́ àfi ká correct àwọn orientations yìí àwọn irú àwọn tasọ̀rùfáàtì àwọn ṣe sí báyìí ká gbìyànjú ká correct. ó sì pọ̀ láwùjọ àfi tá a bá fẹ́ tara wa lókù ó pọ̀ gan. Ọlọ́run kó dáhùn kó ṣàánú wa àkọ́kọ́ ni ká gbìyànjú gbogbo tó bá jẹ́ tọ́ wọn ká máa gbìyànjú bọ́lọ́run bá ti fún wa lágbára mọ́ ká máa ṣe fún wa. Bẹ́ẹ̀ sì parọ́ tó ṣe. Mo ń wo fídíò kan kì í ṣe gbogbo àwọn fídíò tó wà lórí social media náà ni ò dáa. Arákùnrin kan àti obìnrin kan wọ́n máa fi ń ṣàwàdà ni but ọ̀rọ̀ tó jòdodo máa ń jáde ń bẹ̀. Ọkùnrin yẹn wá ń bi obìnrin yẹn pé kí ni àwọn nǹkan tó mú àwọn obìnrin ṣe zina láwùjọ. Lára nǹkan tó dákọ ni pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe fún tí ò bá ti ṣe fún gẹ́gẹ́ bíi pé kó fún ní ẹ̀tọ́ rẹ̀ lówó àbí ní nǹkan táwọn ọmọ ó jẹ kódà ń tó sọ obìnrin míì donizina owó táwọn ọmọ fi sanwó school ìwọ tó sì jọkọ ìwọ náà sì ń wò ó sì rò pé ó bá dáadáa pàdé lọ́dọ̀ Ọlọ́run bàbá yìí. kódà nínú àwọn ẹ̀tọ́ wọn tí wọ́n ní lọ́rùn wa tá a gbọ́dọ̀ máa sọ fún wọn sóúnjẹ wá ni òun ní ọ̀rọ̀ jìmá òun ní ìbálòpọ̀ ọ̀rọ̀ ẹ̀tọ́ wọn ni walahunna mithlu ma alayhinna bil ma'ruf ọba dẹ́dà ní bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ pè wọ́n bóyá mo bùkátà sí ọ ìjọ tóun náà bá bùkátà sí wọn náà ní ọ̀pọ̀ ọkọ ó fi ra àlẹ́lẹ̀ fún mi. láwùjọ tí wà yìí àṣẹ Ọlọ́run ọba ni kò fi bẹ́ẹ̀ walahunna mithlu kò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ láwùjọ torí pé kódà ọkùnrin mi bá débi pé ó díjọ́ táwọn bá tó bẹ̀rẹ̀ sí ní wọ́mọ mi làwọn tó sùn. a ní láti jó rí bẹ́ẹ̀ o bóyá àwọn àfa Sheikh Abdulsalam ẹ̀ mọ̀ sọ̀rọ̀ níbi lẹ́yìn tábàdé second segment jazakumullahu khairan ẹ ṣeun Sheikh wọn bá a dúpẹ́ fún yín so second segment náà láàbọ̀ sí nísìn láì ní gba lásìkò àfa Abdulsalam ẹ jòkó báyìí ustaz Kamil Danfulani ọ̀rọ̀ ìkànnì ní sásẹ́yìn torí pé ẹ̀yin gángan lẹ ní ọ̀rọ̀ yìí èmi ó kàn máa wò náà ni o. ẹni wò náà. ìwé Garment of Compassion la máa ń sọ̀rọ̀ lé lórí ní second segment gbọ́láyà sí lónìí sasa busara. naam bismillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala alhamdulillah. Alaikum kí á ti gẹ̀ wọ́n bá Nábì wa Muhammadin sallallahu alaihi wasallam àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀
àti gbogbo àwọn tá à ń gbìyànjú bí Ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbìndé alkiyama. Kí àwọn afáwà tán ní bá sọ̀rọ̀ látara Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wọn. Ní ìtẹ̀síwájú pẹ̀lú tí à ń ṣàlàyé lọ fúnra wa nínú Government of Compassion lọ́sẹ̀ tó kọjá lọ, wọ́n ní a ka review àwọn ustaz wa Sheikh Imam Halim Farouk Al-Egbawi tí wọ́n jẹ́ Imam Darus Salam Central Mosque ní Aṣẹ́wó Lábẹ́òkúta. Abẹ́rẹ́ wọn bá lè kẹ́lá kó bá ṣàlékún dáadáa fún wọn. Bídìnláì ta'ala lálẹ́ yìí a máa wo review ọ̀kan nínú àwọn afáwa bákan náà, àwọn aṣáájú wa dáadáa, Barrister Ahmed Adetola Kazeem tí wọ́n pè ní tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú orúkọ Abu Muhsin. Abẹ́rẹ́ wọn bá lè kẹ́lá kó bá ṣàlékún dáadáa fún wọn. Àwọn náà wà nínú àwọn aṣáájú dáadáa táwọn náà ń gbìyànjú nípa àlámọ̀rí bí ẹ̀sìn Islam ṣe tẹ̀síwájú, bí dáwà Sunnah Nabi sallallahu alaihi wasallam bí ó ṣe tẹ̀síwájú. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kọ́kọ́ ṣe àwọn ìgbìyànjú, àbí ká sọ pé wọ́n sì ń ṣe àwọn ìgbìyànjú lọ́wọ́ nípa fíòdì tiwọn tó jẹ́ law. Wọ́n máa ń ṣe advocacy fún àwọn ọmọ ìyá tí wọ́n bá wà ní àbí ìhámọ́ tó wà lẹ́wọ̀n. Wọ́n máa ń ṣe advocacy fún wọn. Bóyá ẹni tó bá jẹ́ wípé tọ̀ bóyá ẹni tó gbé débẹ̀ ní tí ó yẹ kó gbé débẹ̀ ni wọ́n parọ́ mọ́ ni àbáwọn tó yẹ kí wọn ò parọ́ mọ́ náà táwọn náà sì jẹ́wọ́ bẹ́ẹ̀ pé àwọn jẹ̀bi. Àmọ́ tí èsì ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó kàǹkà, bóyá ẹ̀ṣẹ̀ tó nídìí pé kéèyàn béèlì àwọn èèyàn jáde. nítorí rehabilitate wọn náà. Kan rehabilitate wọn fún wọn ṣe àwọn ìgbìyànjú bẹ́ẹ̀ náà ṣe àwọn ìgbìyànjú dáwà náà. Yàtọ̀ sí pé àwọn náà máa ń ṣe àwọn wáàsí káàkiri, wọ́n tún ń lo social media platform tí wọ́n ní láti tún máa fi pe àkíyèsí wa sáwọn nǹkan tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí, àtàwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí ń ba àwùjọ jẹ́ téèyàn gbọ́dọ̀ mójútó. Bẹ́ẹ̀ náà làwọn náà máa ń kọ̀ọ̀kan nípa ní gbogbo ìgbà. Ọlọ́run tún wá ṣàánú wọn pẹ̀lú wípé báwọn barista wa ṣe kọ ìwé yìí, bẹ́ẹ̀ náà làwọn náà ṣe kọ oríṣiríṣi àwọn publications. Wọ́n kọ̀ọ̀kan tí wọ́n pòkọ rẹ̀ ní Embrace Your Trials. So wọ́n fi ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa pé tádànwó bá dé báyàn, báwo lèyàn ṣe gbà á, kílẹ̀ ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam fẹ́ jẹ́ ká lò nípa ìmọ̀ gba àdánwò mọ́ra, àwọn kan la gbọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ náà kọ̀ọ̀kan tí wọ́n pè ní will you not then reflect, ìyẹn wọ́n kọ in conjunction pẹ̀lú ọ̀kan náà ọmọ ìyá Malam Balogun Abdulbasit tí wọ́n jọ co-author rẹ̀. Àìpẹ́ yìí ni wọ́n release ìwé wọn tí wọ́n kọ nípa Quran, so reflections náà lórí àwọn àyà nínú Quran, ìyẹn part méjì lónìí. Gbogbo àwọn ìgbìyànjú yìí náà nípa kẹ́sìn Ọlọ́run bàbá lè tẹ̀síwájú náà ni. So eléyìí òun náà ni téèyàn máa ń tì síwájú lọ́dọ̀ Ọlọ́run ọba, téèyàn sì máa bẹ Ọlọ́run pé Ọlọ́run mo ṣe ṣe níwọ̀n báyìí wọ́n sá gbà á lọ́wọ́ mi. So lára àwọn nǹkan tí ọmọ tó kọ́ dìmú li anfusikum min khairin tajiduhu inda Allahi huwa khairan wa a'zama ajra. Abẹ́ Ọlọ́run bá lè kí ọlá kó san wọ́n lẹ́san rẹ̀ láì níbi àti ní ọjọ́ gbọ́dọ̀ kíyámà. So àwọn nǹkan yìí náà lèèyàn lè máa ṣe tí ó máa jẹ́ sọ́dákọ̀ járíà fún yàn lẹ́yìn ìgbà tí yàn bá lọ tán. Gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ, Ànábì ní àwọn ilmu yuntafa'u bihi, ìmọ̀ tí yàn fi ilẹ̀ táwọn yàn ṣàǹfààní látara rẹ̀. So lára àwọn tí ó máa jẹ́ sọ̀dákọ̀tì fún yàn Abẹ́ Ọlọ́run bá lè kí ọlá kó ka gbogbo àwọn iṣẹ́ yìí kún ṣe dáadáa. So àwọn náà wá gbé ìwé Government of Compassion yìí, wọ́n gbé yẹ̀wò, àwọn náà sì kà láti bẹ̀rẹ̀ dé parí. ní tó wà interesting nínú rẹ̀ ni pé tí barista bá kọ̀wé wọ́n gbé fún barista Ahmed Adetola Kazeem pé ẹ bá mi wò barista làwọn náà barista làwọn náà affairs of lawyers ni táwọn náà bá tún wá kọ̀wé àwọn náà tún sọ pé tọ̀ àsùnjẹ iṣẹ́ yìí náà is a senior colleague. Ọlọ́run bá ṣàlékún dára fún un. Kódà ìwé wọn tán kọ nípa Quran pàtó rẹ̀ kọ́pì barista ń bẹ lọ́wọ́ àmọ́ mo tó gbàgbé tó mú wá lónìí ó darí jù. So wọ́n wá sọ wípé ní táwọn ó sọ nípa ìwé Government of Compassion yìí òun náà ni wípé gẹ́gẹ́ bí àwọn sì ti ka ìwé tí wọ́n kọ sẹ́yìn tí ń ṣe halal sex and intimacy, eléyìí ó tún wà more practical. Halal sex and intimacy wà practical o, but wọ́n structure halal sex and intimacy in the sense that gbogbo ohun tó bá nídìí bó ṣe ń wọnú ìgbéyàwó lọ yìí àbí wọ́n tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà tó bá nídìí tí ó fi múlé òun dúró ó rí kà ń bẹ̀. Government of Compassion wà ní follow fún halal sex and intimacy, ó tún fún wa ní a more practical model. Very wide. Wípé ó wide àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ka halal sex and intimacy ní tí wọ́n ti mú padà wá gẹ́gẹ́ bí feedback pé agbádùn tí àdírẹ́sì yìí o àmọ́ ẹ tún bá wa àdírẹ́sì nǹkan báyìí
ẹ tún bá àdírẹ́sì nǹkan báyìí, ẹ tún bá àdírẹ́sì nǹkan báyìí. Bó ṣe jẹ́ wípé kò sẹ́ni tó lè kọ nǹkan tí a rí gbogbo ohun tá a fẹ́ mú ń bẹ̀ completely. Quran Ọlọ́run ọba àlekè ọlá nìkan òun ni gbogbo ohun tí a fẹ́, kò ní di review, kò ní di second edition, kò ní di third edition, kò ní di àtúmọ̀ fi Quran àtúmọ̀ fi tú Quran. bẹ́ẹ̀ ni àbí ká mọ mọ́rọ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu náà alaihi fi wasallam. kìtàbí ṣe kò sí nǹkan kan nínú Quran yìí tí ẹ̀ ń wá táwọn Ọlọ́run ò tí dá sí. ní tí wọ́n bá wí pé kò sínú Quran ò tí dọ́dọ̀ àwọn àfáà kò lọ bèrè ni. bẹ́ẹ̀ni wọ́n máa yọ àyà fún wọ́n máa yọ fún wọn tó máa wọ pé ṣé àyà yìí sì ń bẹnu Quran. iná ló fa tó yẹ pé nígbà tí Ànábì sallallahu alaihi wasallam kú tí ó máa wò fẹ́ gbà pánábì ti kú tó ní ẹni tó bá sọ pánábì ti kú wọn ò bẹ̀rù rẹ̀ sọnù ni. Abubakar ni ala rislika ya Allah ẹ ó mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ó lọ yìí èèyàn bíi tiwa náà ni ó wá ka àyà Ọlọ́run ọba àlekè ọlá sọ wípé wa ma Muhammadun illa rasul qad khalat min qablihi rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum. ó máa wo ni bí wọ́n wò ṣe gbọ́ bàbá kì í ṣe ka àyà wọn ìdájábọ́ lọ wọ́n máa wò ó wá dà gẹ́gẹ́ bí pé òun ò tiẹ̀ gbọ́ àyà wọn rí òun sì ti ka láìmọye gbà nínú Quran àmọ́ torí nǹkan tó ṣẹlẹ̀ nì ó ti gbàgbé. tafsir gangan ni ó ti wá tafsir ló lọ́lọ́run fi hàn wọn real life. so báyìí náà ni àwọn láfi má péjú àgbẹ̀dọ̀ Quran nìkan lórí bẹ́ẹ̀ àwọn nǹkan míì mo ṣe kí ni wọ́n rí bẹ́ẹ̀. so garment of compassion ó wà more kíni ó wà more practical. so Barrister wa ní lára tí ó torí pé téèyàn bá kàwé tí wọ́n bá ní chapter bíi 20 àbí ní chapter mẹ́wàá àbí ní chapter 5 yóò níbi kan tó yẹ pé no nǹkan yẹn ló ó sọyàn lákìnyẹmí ara pé eléyìí ó stand out particularly fún mi. ẹlòmíì lè sọ pé nínú tíra Bulughul Maram tí mo kà gbogbo àwọn hadith kan wà tí mo nífẹ̀ẹ́ gan níbẹ̀ hadith yìí ni. kódà bí Quran ṣe tóun tẹ́ bá bí ẹlòmíì pé kí ni favourite verse rẹ nínú Quran ẹlòmíì lè ní ìwé mi ní sí favourite verse mi nínú Quran aya Suratu Zumar tọ́lọ́ ti ní qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. mo láì káyà wọn ká má jà kan gbogbo tó bá lè wò ká ṣe tàbá ti ṣẹbọ Ọlọ́run ọba àlekè ọlá rẹ́dì láti foríjì wọn tábà ṣe tán láti padà sọ́dọ̀ Ọlọ́run ọba. so Barrister wa ní in tí táwọn láìkì jù nípa ìwé garment of compassion yìí ni wípé ọ̀rọ̀ tí Barrister Ibn Abdullah Sudaisi tí wọ́n kọ nípa sexual compatibility before marriage. pé kí ọkọ àtìyàwó kí wọ́n mọ̀ wípé sáwọn wà compatible sexually kó tó di wípé wọ́n ṣe kíni wọ́n lọ sínú ìgbéyàwó. obìnrin míì wà nínú ìgbéyàwó lónìí tó jọ wípé ẹni tí ó fẹ́ because sexual compatibility kò mean wípé sọkùnrin òun só lè lo wákàtí kan só lè lo wákàtí 12 àbí sóbìnrin òun só lè ṣe báyìí sọ sexual compatibility bẹ̀rẹ̀ láti wípé ẹni tí mo fẹ́ yìí ṣé ẹni tí ń fẹ́ jẹ́ kó gorí mi ni. ibi tí sexual compatibility bẹ̀rẹ̀ nìyẹn. obìnrin míì kì í ṣe wípé ó mọ bóyá ọkùnrin mi lè láti àbí ò lè láti àmọ́ tó bá ti rí súra rẹ̀ báyìí ó pé eléyìí dùn ún rí mọ́yàn mo lè present eléyìí gẹ́gẹ́ bí dájọ́ ọkọ rẹ̀ dájọ́ pé this is my husband ṣé káwọn obìnrin mi àdọ́gbọ̀n wọn fọkàn pamọ́. bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin mi nú àna táwọn náà máa fi àwọn kan gbé àwọn gbọdọ̀ rí léyìí pẹ̀lú mọ́ kan fẹ́ bóyá nígbà yẹn àwọn òbí rẹ̀ ti ń dààmú ẹ̀ pé sáà lọ́mọ ẹnìkan wá àbí wọ́n sáà kí ẹnìkan mọ́ lọ́rùn pé àwo a ti sọ pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ra yín ó wá fẹ́. obìnrin mi náà ń bẹ tí ó fẹ́ ọkùnrin jẹ́ pé ọkùnrin òun gan yóò kàn gbà fọ́lọ́ ni pé sáà ṣe ń tó ṣe kó máa lọ bó ṣe ń gorí rẹ̀ ń rìn lára kìí ṣe wípé bóyá kò láìkì ọkùnrin yóò gẹ lásán wàhálà ti kọ́kọ́ ṣẹlẹ̀ so marriage wọn mọ mi báyìí ni. ó ní pé nǹkan tán ń tà láti sọ fún ẹ kó tó di pé yóò fẹ́ yàwó gan àbí yóò lọ́kọ kí ẹni sẹ́ni yìí gan sówù mí ṣé mi náà ṣe mo wù ú kéèyàn kọ́kọ́ mọ̀ torí ẹlòmíì lónìí bẹ́ẹ̀ ṣe sọ assalamu alaikum ó ní pé ẹlòmíì torí pé ní mọ́kọ wá ń lé ní o mú yàwó wá ń lé ní ẹ rí i pé ànábì sallallahu alaihi wasallam lára àwọn nǹkan tánàbì sallallahu alaihi wasallam tó ṣe wá lójú kò ní ká tó níyàwó ká tó lọ́kọ ànábì gbà wá níyànjú pé ká wò ó ní pé òkè a máa ṣe náà lọ́rùn ẹ wò pé ẹni yìí ṣe mú kódà tó wáyé pé kéèyàn gọ pamọ́ síbì kan náà ní kéèyàn pé bẹ́ẹ̀ ni ṣe ń rìn yìí ṣe àmọ́ tó sí ti ń lo nìkan filẹ̀ o má kó bá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní bí ọdún mélòó kan sẹ́yìn tí Sheikh Amubiyaya hafidhullah tí wọ́n fi ṣe àpèjúwe wọ́n ní fóònù tí ì di pé èèyàn tiẹ̀ ń bóyá fọ́tógráfù àbí kinní kan àbí nǹkan kan wọ́n wá ní ẹni yóò wà ní bóyá Saudi àbílẹ̀ lárúbáwá kan wọ́n wá bá ẹni sọ̀rọ̀ náà ohùn rẹ̀ sì dáa wọ́n wá ríra wọn títí kò wálé ó wá di ọjọ́ ìyàwó
wọ́n wá ní àáfàá wa ń fún àwọn èèyàn ní nǹkan yà pé tó bá jẹ́ pé ìyá ajé ayé ò fà ní òun ṣe tán àti kọ́lẹ̀ ẹ wo mùsíbà. That means pé bó ṣe rí ó gbé ajá yìí fáìn dáadáa. Ohun nìkan ẹlòmíì ẹnu ṣe kà ń bí ara mi ti gbọ́ ọ̀rọ̀ yẹn níbi fútbà náà ti sọ ń jọ pé ẹ jẹ́ wọn wo ọmọ yín dáadáa o ẹ mẹ́ta sọ bò. ẹ wo pé tọ̀ àwọn àmọ́ nǹkan tí sẹ̀rí àkàn filẹ̀ òun náà ni pé àwọn èèyàn wà ń bẹ̀. àmọ́ kò sí bóbìnrin ṣe wọ ìjáàbù tó náà wọ́n tó bá lójú tó tẹ́jú rẹ̀ kalẹ̀ báyìí owó òun ló fà tó jẹ́ pé tóbìnrin bá wọ ìjáàbù ó lo nìkọ́ọ̀bù kò ní pé kẹ́ mọ́ lo àgézì ń fún ibi tí yóò ti ní lo àgézì rẹ̀ òun ni pé mo fẹ́ fẹ́ ni ọ wàá wò dáadáa nínú ìjáàbù tó wọ òun náà bó láyà rẹ̀ rí kódà bí ò bá tún tẹ́yàn bó lẹ́yìn rẹ̀ rí kéèyàn tún àwọn àǹtí yẹn bá láwọn náà ló fi dáa ká ní àwọn ká má máa sọ pé àtọ́rí pé èèyàn ń ṣe súnà ò wá lé ẹbí kankan ò lára kankan ò léèyàn kankan tì ọ́ súnà nábì kọ́ kódà kéèyàn rán àwọn àǹtí yẹn lọ pé àǹtí mi sóògbọ́n bá ń wo ọmọ yìí dáadáa. àwọn tá a bá fẹ́ pè sórí ètò 09072386975 imagine 08134644877 àwọn nọ́mbà méjèèjì tí ẹ lè pè wá sínú látàárọ̀ nísìnyí ẹ rí i pé a ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ so ibi tá a dé dó yìí ibi tá a ti máa ń gbọ́ feedback látọ̀dọ̀ ẹ̀yin tẹ wà ń lé so that a fi lè mọ wọ́n máa ń sọ tẹ́lẹ̀ pé rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè ó ti kọjá gbèsè báyìí ní sì ti ń gba ìdáhùn padà. 09072386975 tàbí 08134644877. so bá a ṣe ń sọ̀rọ̀ kan bẹ́ẹ̀. so ó ní pé kódà èèyàn lè. Wa alaikum salaam wa rahmatullah. Náà ṣe ń jákùnlọ. ṣe rí ìdájọ́ ìbára ẹ̀fọ́ wọn látọkùnrin bí ọmọ yìí ó wọ̀ bẹ́ẹ̀ ni fún obìnrin náà bíkọ́ sí nìyẹn ó máa ń ṣe ẹ̀kọ́ tẹ́ pé obìnrin mi yìí máa ń tọkùnrin yìí máa ń rí àbí tó bá tó sí ìdíkọ̀ láì bá wá fi ra fún àjọ sí òkun òwò àwọn wọ́n fẹ́ bá aláàjọ bá fẹ́ bá ní ìgbàgbọ́ papọ̀ wọ́n á rí àjẹ ìgbésí rẹ̀. Tọ ibi tán tapa sí ó clear gan. Obìnrin mi wà tó jẹ wípé n tó rí lára ọkùnrin tó fi fẹ́ òun lówó rẹ̀. Òun gángan ò sì wú. Òun gángan ẹni tó lówó ò sì wú. Yóò wá rò pé tó bá tún fún olówó òun lè cope. Àbọ̀ wá débẹ̀ tán ó padà á ní pé owó yẹn gan ò tẹ̀ wá sí ń bẹ̀ àbí owó tóun tẹ̀ rò pé wà ń bẹ̀ òun gan kò sí ń bẹ̀. Wa alaikum salaam wa rahmatullah. Ẹ káalẹ́ sà ẹ ṣeun gan. Wàlá ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ ti yé wa. Ó ti yé sà jazakumullah khaira ṣe rí advice mi máa ń fáwọn èèyàn lórí eléyìí ó ní pé ẹlòmíràn kan bàbá ṣe bó la ṣe fẹ́ mọ ẹni ní ṣe o ẹ sì gbọ́dọ̀ ṣe ní tí ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ ṣe òun náà ni ọ̀rọ̀ táwọn àfáà ti sọ lẹ́ẹ̀kan ẹ gbogbo àwọn àyà tí wọ́n kà fún wa nípa zina now ibi tọ́rọ̀ wà ń bẹ gangan solution torí ẹ̀ la fi kọ àwọn ìwé yìí o torí pé ẹlòmíràn pé bóòlù mo sì fẹ́ mọ̀ kò sí bó ṣe ka ìwé halal sex and intimacy kọkùnrin kà kóbìnrin kà before marriage tí ẹ fi ní mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ tó jẹ́ pé kákà tún yín kalẹ̀ síra yín lókù ẹ mọ̀ ẹ ṣe kí sà fún kò dáa kéèyàn máa fi ẹran lé àjà Ọlọ́run tó bá Ọlọ́run kò foríjì ìwà gbogbo ìtàwọn èèyàn ti ṣe lọ but tí wọ́n bá tún ẹran lé méjì kalẹ̀ síra wọn ò ní kàn máa wúra wọn lójú so
àmọ́ àwọn nǹkan tẹ́ ti kọ́kọ́ mọ̀ láti ibi ìwé méjèèjì yìí èèyàn ò ti mọ̀ débi pé kò sí ò ní nǹkan míì tó fẹ́ kọ́ ọmọ rẹ mọ́ tó bá tiẹ̀ fẹ́ mọ́ bá sọ kankan mọ́ kàn sọ pé ìwé halal sex and intimacy àti garment of compassion méjèèjì ẹ̀ lọ́ka ó ti parí. ní tó wà ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó máa ń béèrè ìbéèrè yìí ní tí máa ń fà ní pé ẹlòmíì tí ò yẹ kó dánwò níta ìgbéyàwó tí ò tí ì ṣègbéyàwó ń ti ń ṣe kígbéyàwó tẹ́lẹ̀ náà ẹni tó bá mọ́ lọ́kùnrin. Wa alaikum salam. Àmín. Yes, boss. Àmín. tó manage. Tó tira rẹ̀ mọ́ lọ́rùn. Ẹ ṣeun màmá wa, ẹ ṣeun gan. Ó yẹ pé mistake téèyàn lè ṣe láyé nísìn tó bá jẹ́ pé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bálòpọ̀ ni o pé ó ní pé ọkùnrin àtobìnrin ọkọ àtìyàwó àwọn tó fẹ́ fẹ́ra wọn gbọ́dọ̀ mọ̀ nímọ̀ nípa kinní yìí to an extent láti fi lè pé kán nímọ̀ nípa kinní yìí to an extent náà láti kọ àwọn ìwé méjèèjì kọ́lọ́mbà kò ṣe ní ìrọ̀rùn fún wa. ẹ jẹ́ kí n kàn sí pẹ̀lú ọlọ́run bá subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Mo ti gba owó táìmù wa. Ẹ̀yin owó táìmù. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń ṣàfihàn kó ní ìrànràn ìṣòro làwọn lọ́kọláya kojú nínú ìgbéyàwó. Èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ. Ìṣẹ̀lẹ̀ àbáyé bẹ́ẹ̀ fi lè ròyìn lọ́mọ mi láwùjọ mùsùlùmí.